Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o má jẹ́ nìkan ṣayé mi Rukaya. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Alájà Rukayat Aláwìyé Bàṣírù. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bisi Ologe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tùlọ́sì. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín, nípa ayẹyẹ yín káàkiri àgbáńláyé? Ẹ kàn sí Bisi Ologe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bisi Ologe yàrá. Tinubu wúwo jù ọ́ lọ, ìgbà wúwo jà ó lọ, ó kájú ẹ̀, Yàgàbá ó kájú ẹ̀, Tinubu ó kájú ẹ̀, tá ò bá ní níyà ó kájú ẹ̀, Ìfúnni ó kájú ẹ̀, Yàgàbá ó kájú ẹ̀. Mo bá borí ìta bàbá mi, ìbàlẹ̀ ọlọ́gbà fẹ́nìyàn, ìbàlẹ̀ Olódùmarè ọba dẹ́dà àṣẹ̀dá àtẹ̀dá yóò pẹ̀lú ọ̀gá bámọ́jú Olódùmarè ṣe táwọn bámọ́jú òdìjú gbogbo eré ìdíjọba ìbàlẹ̀ ọba tó láyé ọba tó lọ́rùn ìbàlẹ̀ ọba tó lọ́gẹ̀ tó tún mi lẹ́lẹ̀ Olódùmarè alápá kábíkábí alágbádá iná bàbá mi aláwọ̀ tẹ́lẹ̀ o ìbàlẹ̀ ọ̀rẹ́ bàbá ọba tí ṣòjò tí ṣọjà ọba tí ṣọyẹ tí ṣó ọba ṣèkọṣèkọ tó rà bí ó tutù òun náà ni ẹlẹ́ọ̀kan àràǹbarà tí gbanilọ́wọ́ àìsàn tí ó ń pè lọ gígùtì. Ẹ̀ẹ́dá bí mo ṣe ń fi Olódùmarè ọba bẹ̀rẹ̀ tí bẹ̀bí àtẹ ọba tó tu àwọ̀ àbí ẹ̀wà òkùnkùn tó mọ̀ tí ààyè tó mọ̀ tí ọ̀ ìjìbá ilé tí ṣọ́ ẹ ti ṣo orí bí ìtòdẹ́ tó kù. Bàbá gbúgbà bàbá àgbà òun ló tó forí òde àgbáyé apani àti tó bá yọ máa wórí o. Kí ti gbé oge báwo ló jẹun làtàló oge eré náírà àwọn àjòjègbè ẹ̀ka ló ń jẹ àwórí Ọ̀tà Ìkẹsà Òṣòdì Ìsọlọ̀ Ìṣẹ́yìn Ìdìmú Ìgọdọ̀ Ẹ̀gọ̀ Èjìgbò Ìbà àwọn ẹ̀fẹ̀jà ẹ̀yin lọ́mọ onílẹ̀ ẹ̀yin lọ́mọ abúlé ṣòwò àwọn ìlò lóko ọlọ́pàá onílò Títíladé gbọ́ta ẹ̀yin lọ́mọ aláyọ̀ṣà ó ṣàtìlẹ́yìn ìṣọ́n ó fúrúrú lóòrèrè o ó kẹrùrú lẹ́ẹ̀dìgbò ilé ibi sóògbé tiwa o èjìgbò rere o ló ti bà o Olúwa ìyá wa wò. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.